pàtàkì ọgbọ̀n tí wọ́n wà káàkiri gbogbo àgbáláyé sáré wá gbọ́ tuntun promo ń lọ lọ́wọ́ gbogbo ẹ̀ tẹ́ pé ẹni ọmọ bá àbí promo sí má ní àbí kíníkan ní mo sọ fún mo ní promo ń lọ lọ́wọ́ ìwọ náà wọlẹ̀ kó o wẹnu ọkọ́ mo náà lọ ń wò yẹn o só ti rí báyìí só ọ̀nà ti rí báyìí promo tí ń lọ lọ́wọ́ adúpẹ́ lọ́wọ́ bá Asina Ola Ẹgbẹ̀jì ti ìlú Ògbómọ̀ṣọ́ lóògùn ọ̀fẹ́ o tó fi irú àǹfààní ìkalẹ̀ àwọn èèyàn pè mí ẹ wo ọlọ́gbọ́n kọ́lọ̀ bá wa lọ́rẹ̀ bàbá wa Asina Ola kọ́lọ̀ bá wa lọ́rẹ̀ ẹ̀mí wọn dáadáa ẹ wo sí oní mẹ́ta tá a sọ àwọn èèyàn ní kò sí promo product mo ní rárá o ò ní o promo product tí wà o ọ̀sẹ̀ mẹ́ta òun náà ṣe kí ni òun náà ti wà ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí promo ó ní wá gbọ́ àwọn adúpẹ́ lọ́wọ́ bá Asina Ola Ẹgbẹ̀jì Ògbómọ̀ṣọ́ àwọn tó ní àwọn òlágbára fún iṣẹ́ oní mẹ́ta àwọn abu díẹ̀ nínú iṣẹ́ oní mẹ́ta ó ti wà nóbi nǹkan láta o gbọ́ o nǹkan o product táǹtà nìyí o ṣùgbọ́n ṣe oní mẹ́ta olórí ọ̀ká mẹ́ta olórí èrè mẹ́ta ó ti wà ń bẹ̀ díẹ̀ fi hàn fún ọ̀dàgbà ọmọba tó fẹ́ tajà ní tó fẹ́ ṣe kìíní kan ní tó fẹ́ ṣe gbá ní sọ ti rí iṣẹ́ mẹ́ta ló wà ń bẹ̀ ajẹ́gùn tá a sọ pé ajẹ́gùn kọ́kọ́ wí ajẹ́gùn ó wà ń bẹ̀ wọ́n náà da ó wà ń bẹ̀ sọ ti rí ọ̀sẹ̀ yẹn ni ọdún bó ṣe rí òní powder tí ọ lè lò pé títà ṣe jẹ́ tó fi lè rí owó 10 million òní ọ ti rí báyìí òní tí wàá fi fọ orí òní ajẹ́gùn tí wàá kọ́ lò ẹ wo ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ bá Asina Ola Ẹgbẹ̀jì ti ìlú Ògbómọ̀ṣọ́ lóògùn ọ̀fẹ́ o gbogbo ọtọ́ ní ẹgbẹ̀ sí promo mọ́ ọtí rí báyìí tó o bá ti ọ́dà fún àtà ọ̀sẹ̀ o product là ń ta o èmi ò mọ́rù wàhálà mi mọ́rù ìdààmú tó lè máa débẹ̀ bóyá malaria ló ṣe wọ ni bóyá wọ́n ní fúnpá gíga ni ẹni àìsàn tó lè máa ṣe lágọ̀ọ́ ara ó ní kí ni mo sọ òun ní nǹkan tó o máa lò ó ní kí ni mo wí nǹkan tó o máa lò ó ti wà ń bẹ̀ láàfin wà ń bẹ̀ wáṣítò wà ń bẹ̀ àdúgbò gẹ́gẹ́ wà ń bẹ̀ àìpàṣí wà ń bẹ̀ sulafin ó ṣe kí ni ó wà ń bẹ̀ tí wọ́n náà ti rí bí ọ̀nà náà fẹ́ ọ́dà fún tiẹ̀ 081 3612 3333 ìwọ náà fi ọ́dà fún kó tó tán kò ní pẹ́ tán o kí ni mo sọ kò ní pẹ́ tán o ìwọ náà wẹnu wọlẹ̀ kó o wẹnu ọkọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí ó wà nílẹ̀ kò sí ìlúkìlú tó o lè wà tí ò ní tẹ̀ ẹ́ lọ́wọ́ 081 3612 3333 nǹkan tí wàá fi ọ́dà nọ́mbà tó fi máa ọ́dà nìyẹn 081 3612 3333 ó tún gbọ́dọ̀ sọ wípé bí àbá ṣe ń dáyàn lò pé bàbá náà ni wàá tún máa sọ pé ọ̀fẹ́ ra pródọ̀tì àbá kọ́ ló wà ní ìkíà pródọ̀tì àdúgbò lọ́wọ́ àwọn súláwọ̀ àwọn ló wà níbẹ̀ ṣùgbọ́n mi mo ṣe promo kí ni mo sọ lẹ́yìn bíbí kò síbi tó ti fẹ́ rí promo ọ̀dà ibikíbi tó bá wà yóò tẹ̀ ọ́ lọ́wọ́ 081 3612 3333 ibikíbi tó bá wà èmi sọ fún bàbá ẹ jẹ́ ká múnú àwọn èèyàn dùn níbi tó dùn ikú sí àwọn olólùfẹ́ wa iye tó bá ti ní wọ́n ọ̀dà mọ́ bèrè pé how much ọ̀dà fún ìwọ mẹ́sẹ̀gì WhatsApp 081 3612 3333 ó ti wà ń bẹ̀ ó ti rí pé àti kó pé ó ṣe kí ni ó ti wà ń bẹ̀ ó ní pé nígbà yẹn
a ní àkàn fi ọṣẹ díẹ̀ àfi ṣùgbọ́n ní ìsìn ọṣẹ oní mẹ́ta tí wọ́n táwọn èèyàn ń ṣe wàhálà fún pé àwọn fẹ́ rà ó ti wà nù rẹ o ṣùgbọ́n kì í ṣe lọ́pọ̀ o díẹ̀ ló wà nù rẹ o àtà o kíní aláṣẹjẹ tó wà bẹ́ẹ̀ àtà o product là ń tà láwọn afẹ́ apasíṣu láfẹ́ àdújọ gángan one stone nǹkan tá ń tà nìyẹn o èmi ò mọ irú àìsàn tó lè máa ṣe é lágbo ara nǹkan tó máa lò ó ṣe kí ni ó ti wà bẹ́ẹ̀ 08136123333 ìwọ́n tó ní ọ̀fẹ́ wo ṣe bàbá máa lọ sórí YouTube channel wa fọ́dọ̀ péjì wa yìí Adùn Àṣà Yorùbá TV ìgbà ìwáṣẹ̀ Ajé Olókun bàbá Ẹgbẹ̀jì Ògbómọ̀ṣọ́ fọ́lọ̀ ẹ̀ kí mo sọ fọ́lọ̀ ẹ̀ máa lọ sórí YouTube channel wa Adùn Àṣà Yorùbá TV lórí YouTube Adùn Àṣà Yorùbá TV lórí YouTube ìgbà ìwáṣẹ̀ náà lórí YouTube 08136123333 tí bá ti drop ìwọ náà máa message kí wọ́n náà bẹ̀rẹ̀ tiẹ̀ ibi kí tó bá sanwó lónìí àárọ̀ ọ̀la ó máa tẹ̀ lọ́wọ́ orúkọ mi ò yí padà ọmọọba Abíọ́dún Kẹ́hìndé Philip lórúkọ mi tí nǹkan bá wá sí ẹ kàn sí bàbá wa Suleiman ó máa sọ fún mi ní tẹ́bá ti dé Ògbómọ̀ṣọ́ sọ fún ọlọ́kadà sọ fún ọlọ́sọ́dọ̀ Alhaji Suleiman Lawal Ẹgbẹ̀jì Ògbómọ̀ṣọ́ wọ́n ṣe kí ni wọ́n gbé ẹ dé ọ̀dọ̀ bàbá kí ni mo sọ wọ́n gbé ẹ dé ọ̀dọ̀ bàbá 08136123333 08136123333 ó dàbọ̀.